gbogbo ẹni bá fẹ́ láṣeyọrí láyé bàbá mi Khalifatul Kafi. Damallahu hayatahu. nǹkan méjì náà ni ó palẹ̀ mọ́ àkọ́kọ́ ó ní àṣepamọ́ ẹ̀kejì ó ní àṣesílẹ̀ bẹ́ẹ̀ yóò bá ti láṣepamọ́ tí ò láṣesílẹ̀ kò ní láṣeyọrí. àṣepamọ́ bàbá Khalifatul Kafi tàná àti àṣesílẹ̀ wọn ló bí àwọn àṣeyọrí tó jókòó yìí. Iyyakumullah. àfáàzẹ́ inú ọdọọdún ni wọ́n máa ń rántí tí bàbá àlífà ṣe ládùúgbòtì tí máa ń mú omi jáde lójú wọn. tó ṣe Maolid odidi àyínú abájọ ajíbádé ọ̀dọ̀ Zaynu látúwà yìí apátẹ́wò ló tún wá ń wá. Abidurrahmani fọ́nilẹ̀ alamina. Ìlọrin dẹ̀ jìnnà. Abidurrahmani ìṣẹ́jú márùn-ún. fọ́nilẹ̀ alamina. Allahumma salli ala nuril anwar. Amina. wa sirril asrar wa tiryakil agyar. wa miftahi babil yassar sayyidina Muhammadil Mukhtar. Sallallahu alayhi wa sallam. وعلى آله الأطهار وأصحابه الأخيار عدد نعم الله وأفضاله. Àmín. gbogbo ẹni bá fẹ́ láṣeyọrí láyé nǹkan méjì náà ni ó palẹ̀ mọ́. Zaynu ẹ jókòó. gbogbo ẹni bá fẹ́ láṣeyọrí láyé bàbá mi Khalifatul Kafi. Damallahu hayatahu. nǹkan méjì náà ni ó palẹ̀ mọ́ àkọ́kọ́ ó ní àṣepamọ́ ẹ̀kejì ó ní àṣesílẹ̀ bẹ́ẹ̀ yóò bá ti láṣepamọ́ tí ò láṣesílẹ̀ kò ní láṣeyọrí. àṣepamọ́ bàbá Khalifatul Kafi tàná àti àṣesílẹ̀ wọn ló bí àwọn àṣeyọrí tó jókòó yìí. Iyyakumullah. àfáàzẹ́ inú ọdọọdún ni wọ́n máa ń rántí tí bàbá àlífà ṣe ládùúgbòtì tí máa ń mú omi jáde lójú wọn. tó bá jẹ́ kìkìdé yìí tẹ́ ẹ ṣe fún ìdílé àwọn Zaynu ni àlífà kò yẹ kọ́ lòun ó pa yín lẹ́kún mọ́. àmẹ́lẹ̀ ìtọ́lọ́hún ṣe fún yín lọ́dún tó lọ yìí ìzá orin kan ní kọ̀ fi kí i fún yín òun náà ni pé ìzá mabutala kalọ́wù anta mujarrabun farabalẹ̀ Iyyakumullah. li khairin sayati falibala'u musabibu. normality ní fàáfàá kíyàwó rẹ̀ kú, normality ní fàáfàá kọ́mọ rẹ̀ kú, normality ní fàáfàá kéyì tó yanjú nu ọmọ kéwù rẹ̀ tó gbójúlé pé yóò délé de òun kó kú, normality ní fàáfàá. ìyẹn ò túmọ̀ sí pé kìí ṣe ni ọlọ́mọ fún wọn tó máa rò pé ládùúrú ní tí bàbá wọn gbélé táwọn náà jogún sọ yẹ kírun tó kàn wọ́n nǹkan wọn ọlọ́mọ fi ń kẹ́ni tó bá fẹ́ràn ni torí pé ní tó bá fi rà fún yín pọ̀ kí ni òun Aisha bímọ fún Ànábì. Allahu alayhi wa sallam. odidi Ànábì Ọlọ́run ìkànnù ìyàwó rẹ̀ ò sì bímọ fún Aisha. nínú àwọn ìyàwó Ànábì ta ló wà lálùbáríkà jù? ìyá gbogbo wa nìyẹn o. òun sì kọ́ níyàwó àkọ́kọ́ òun ló tún kéré jù lọ́jọ́ orí. èyí tọ́lọ́hún fi kàn yín ìzá mabutala kàláwù àlífà anta mujarrab bil khairi sayati falbala musabibu. ẹnìkan ò lè fi irú yẹn fi ṣe yẹ̀yẹ́ pẹ̀lú yín torí kò sẹ́ńtírì ò lè kàn. mo kí Ọlọ́run lára yín bàbá mi Al-Khalifatul Kafi mo san gbèsè jó ní inú ẹ̀mí mi bẹ́ẹ̀ bọ́ mi ń jó níbi tí mo jókòó sí inú yìí tún jókòó ń bẹ̀ mọ́ bí tájọ́ mọ́ jókòó sí ni ẹ̀mí mi bọ́ tán jó ní Ọlọ́run ló yọ mi mo yá sá lọ. baba laagun. kí ló dẹ̀ jẹ́ sá lọ ní pé mo ti jẹ́ gbèsè àwọn ibì kọ̀ọ̀kan ilé bàbá Khalifatul Kafi ti di ibi táwọn ọmọ máàkì rẹ́gísítà dandan kọ́ ni ká sọ̀rọ̀ mo kọ̀ wá máàkì rẹ́gísítà náà yẹn ni pé mo wà lára alẹ́ yìí Ọlọ́run sì ní yọmí kú ń bẹ̀. Amina. bàbá wa Hamidul Madrasa àwọn alifa wa gbà bàbá wa ìmọ̀ ń pè wọ́n ní alhakiki hakikatu Sheikh ni mọ̀ ń pè wọ́n Ọlọ́run mọ́jú ó bàjẹ́ fún yín láéláé. Amina. èmi mo láìkí wọn àjọ kúrú ni àwọn aláṣẹ ọkọ wà lìjẹ́nà. Insha Allah. gbogbo àwọn tá a kú láàkọ́ wà lìjẹ́nà yìí tẹ́ ẹ gẹ́ ẹ ti sòfò ẹ ti dáràn àtàtà lọ òfò ẹ ti dáràn. alùsùnmùwì. ẹ ti dáràn alikadiri ọba àsunkún jù bẹ́ẹ̀ lọ ọba rẹ̀ nínú náà ni. kò wá rí kọ́lé àsìmọ́ni. mo tún lẹ́gbẹ̀ẹ́ kan tó ń nà gàwó agbádá tagbádá àtọ̀rẹ́ rẹ̀ jọ wọ náà ni. arímìígì lè kó. àwa táǹgàlà àkọ wọlé táǹgàlà náà bá ti wá kọ lọ́wọ́ kan ẹ̀yẹ bọ́ sẹ́yìn kùlẹ̀ máa roko. lẹ́yìn ìyá tí. àbá ẹ̀ ń roko ẹ̀wọ̀n nìyẹn. wàsálàmì. ayé
gbà bẹ́ẹ̀ mo fẹ́ ṣe mọ́díù ni àmọ́ tí mo ti sọ ṣáájú náà wá sí ni kí ló jẹ́ orí bẹ́ẹ̀ wá sí ni pé baba Khalifatul Kafi tí ì rí yín kí látijọ́ náà mo wá sẹ̀sán sísálọ tí mo sálọ mo sẹ́ gbèsè mo tún wá fi ṣe wá sí fún yín pé ntọ́lọ̀ mú wa òbí ṣe wọ́n ṣe fáwọn ẹni rẹ̀ nù ẹ̀yin kọ́ làkọ́kọ́ ẹni ẹ̀kọ́ lè fi ṣe ẹ̀yẹ ẹni bá fi ṣe ẹ̀yẹ ó lè má jẹ́ àwọn tiẹ̀ ní okú kó jẹ́ ní tí ó dùnú ayé rẹ̀ lọ́wọ́ mú kú mo wá kí olóríire Murshidule àná mi Zaynu dà Zaynu ẹ bá ń gbé àga Zaynu wá bí báyìí kí ló wí tiẹ̀ Juila nahimu lima yuhibbu Muhammada. Zaynu kẹ́nìkan kan má tọ̀nà sẹ́yìn mọ́yà kẹ́nìkan tó bá ti débẹ̀ fọ́ ní nǹkan lórí. Juila nahimu. Ó bá sì gbà bẹ̀ lọ àmọ̀ yẹn jọ lẹ́yìn náà. Lima yuhibbu Muhammada. Ọ̀dọ́ bàbá wa Ìmáàmù Lẹ́kì ni mo kọjú sí báyìí. Mo ti bàbá Khalifatul Kafi yanjú bí ẹ dákun ẹ bá ń gbà bẹ́ẹ̀. Ìmáàmù Lẹ́kì gbogbo ẹni téèyàn béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ tó sì júwe fún yàn kọ́ ló mọ̀nà yẹn. Juila kilomita yẹ. Juila nahimu lima yuhibbu Muhammada. Ọjọ́ tí Zaynu àti ọmọ ńlá Kafi tí wọ́n bá ayé wọn dóríta kò yé wọn mọ́ ẹni tọ́lọ̀ kọ́kọ́ mú wá fún wọn làlífà. Juila nahimu. Àlífà wa mú ọmọ náà lọ nígbà táwọn náà mọ̀ náà ẹlòmíì fẹ́ mú yàn mọ̀ náà òun náà sì ti sọnù. Ìwọ tó ti jókòó tó fẹ́ láàpù yẹn òfò fẹ́ dé báyìí. Juila nahimu. Gbogbo ìwọ tó yẹ pé oore tó o ní ó tọwọ́ àwọn kan lọ́dọ̀ rẹ ni olólà àfa mi ní gbogbo ẹ̀ àfa rẹ mẹ́rin gbà tó fẹ́ sanwó múra mo rò kó ní yín burú gan. Juila nahimu. Àfa àti ẹ̀ ń bẹ́ẹ̀ mẹ́rin gbà tó sanwó múra. Lima. Gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ máa ń rówó náà tẹ́ ní God and mom tẹ́ sì sẹ́só èso oníjẹ níláárí mọ́. Lima yuhibbu. Ẹlẹ́dàá oṣó oníjẹ ní lówó mọ́. Muhammada. Èyí ṣe ń rówó ní Jésù tó sì máa pàrọ̀ pọ́lọ̀ ló fóun. Ọ lè máa ná fọ́lọ́hún mọ́ pàrọ̀ God and mom mọ́. Àwọn àfa àtọ́ gbọ̀n tún fún ẹ kí wọ́n. Yóò tún ṣe birthday náà àfọ̀ tó wá sẹ́ndì sẹ́ pé today is my birthday. Send me something. Ó tó àwọn screenshot fáwọn ọ̀rẹ́ rẹ pé àfa alágbèéká ti dé láàfà tó nípa nínú ayé rẹ. Ẹ kú òun bẹ́ẹ̀ kò sí tó burú káàfó tọrọ kò sí tó burú bẹ́ẹ̀. Èmi gbà tí wọ́n ń tọrọ tẹ́ ẹ̀ fún wọn mọ́ ni wọ́n padà sọ di gbájú ẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n sì gba yín tẹ́ ikú ni. Juila nahimu. Táwọn bá ti wá tọrọ ẹ̀ lálágbé ni Ọlọ́run dẹ̀ ti fàwọn Ìmáàmù Lẹ́kì ó ti fèsì àkọ́kọ́ àfà tó ní cyber truck nílẹ̀ yìí Haji Saheed ni mo ń bọ̀ wá bẹ́ẹ̀ Juila kilomita yẹ. Juila nahimu lima yuhibbu Muhammada. Zaynu ẹ wá jókòó oh God bó lo wí tiẹ̀. Fahuwa allazi asina alayhi Allahu. Fahuwa allazi asina alayhi Allahu. Ẹni tí mo mú rẹ̀ wá bí lónìí Haji Saheed ni ń sì yanjú yín yankú yẹn. Ya nura kolibi. Ń kó yín sórí àdògán bí àgbàdo yín wà yẹn yín dáadáa sínú yín. Ya nura kolibi. Firido kasadate. Ẹlòmíì ò ní lárí tó ẹ̀yin tẹ́ jókòó yìí kò ní lárí gbogbo tó ní náà ó tọrọ rẹ̀ náà ni àbí wọ́n sì bùn náà ni wọ́n sì ń bùn àwa náà gbogbo yẹn ló tọ́ ẹgbẹ́ rẹ̀ lórí àlùkìmbà méjì àti láwàní tuntun. Ya nura kolibi. Múra kan náà tọ́ lọ náà wọ́n rán ọ náà ni owó tó fi ṣe yín náà wọ́n rán ọ náà ni àlùkìmbà méjì náà lórí ìràbọ̀ àti fìlà tuntun àlòkù kan báyìí tó ti lò ń gbà kan gbogbo yẹn tó aṣọ ẹgbẹ́ rẹ̀ àwọn gbogbo yẹn ní líìgì ẹ. Ya nura kolibi. Ẹ̀yin yìí ẹ kọ gan lọ́jọ́ kan náà yìí lọ́ọ̀kì odidi kan 2026 lọ́jọ́ kan ọjọ́ yẹn náà Land Cruiser Prado ó yẹjú tán chacha òun lẹ gbé wá bí ìwọ ò gbé wójú agbo àti mọ̀ pé ọkọ ló ní. Firido kasadate. Haji Saheed ra cyber truck nínú 2025 ó ra Lamborghini nínú 2025 Ferrari yẹn tún wá rè àwọn tó nírú ẹ̀ ní Lagos State kò tí ì sì pé méjì àwọn nìkan náà ni ní gbogbo Lagos State tóbi tó yìí ẹnìkan péré tó nírú ẹ̀ Haji Saheed àfáà nífà. Ya nura kolibi. Escalade nìyẹn
escalade ni ẹ gbogbo ẹ ló sì ti ní nọ́mbà pẹ́ńsù ni wọ́n bùn ọ́ gba nọ́mbà ó bẹ̀ mí náà wí kọ́lọ́n kó forí jà bó ló wí. wàsóróró nàfọ̀sí bílẹ̀dì tẹ́rìjọ́. bàbá ìmáàmù lẹ́kì ìmáàmù ẹ wo bí náà ẹ jẹ́ ń gúnlẹ̀ náà ẹ wo bí náà bó ló wí tiẹ̀. yá sayyidal kawnayni yá badira duja. nígbà tí àlífà wa la Zaynu níbi lódìdí mo ti ní ẹ má da owó mi. yá sayyidal kawnayni yá badira duja. ìmáàmù lẹ́kì ẹ jẹ́ aṣọ kíkì tí ń dijọ́ mi. yahabara judi la yeke fuhatau. ẹ wo bí mò ń bọ̀ ẹ jẹ́ ìyanjú ìmáàmù lẹ́kì tán náà. bàbá ẹ mú wa. kò fẹ́ da abu rẹ fẹ́ kí ló sàfà yìí èmi alẹ́ àlẹ́ mi. ya sayyidal kawnayni. Zaynu mọ́kò mẹ́yẹn bàbá níjọ́ tí àlífà wa yanjú ọ̀rọ̀ Zaynu tán tí Zaynu kú lórí ta kò yé mi mọ́ tí Zaynu wà lórí ta pé kí ló kù kò sẹ́ni tí Zaynu rí tójú ẹ̀ lọ. Yakumullah. gbogbo ẹni tí wọ́n béèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ náà kọ́ ló mọ̀nà ẹni tó béèrè pé ẹ dákun ọ̀nà bo ni tìrẹ tó wá ní tẹ́ ẹ bá ti sún síwájú ẹ rí ibi kan tí wọ́n ti ń yan àgbàdo ẹ yà wọlé ńbẹ̀ tẹ́ ẹ bá ti rìn sáà ẹ rí police station ẹ wọ bẹ̀ sọ ìwọ gán mọ̀ pé ẹ̀wọ̀n lọ ń lọ àmẹ́lòmí gànámù débi pé wọ́n tún máa ju gbàtà ń bọ̀ táwọn èèyàn ju pé ẹ tún rìn báyìí ẹ má béèrè mọ́ o ẹ sáà mọ́ tọ́ lọ́sàlẹ̀ mu ni á béèrè àwọn ilé ìfẹ́ sọ àánú ni bàbá ìmáàmù lẹ́kì gbogbo ẹni tó fàyàn lọ́wọ́ pé mo fẹ́ mú ọmọ náà kọ́ ló mọ̀nà ẹ̀yin mọ̀nà ẹ tún wá mú Zaynu ẹ tún mú jáná kò sí tẹ́yìn lára Zaynu tó ju ànábì lọ. ya sayyidal kawnayni. ànábì náà ni ìmáàmù lẹ́kì lára mi mo pe ìmáàmù lẹ́kì nílọrin ì ń bá wọn sọ̀rọ̀ báyìí gbogbo àti mo mẹ́sẹ̀gì wọn reply mi wọ́n wá torí ànábì àti ẹ̀gbọ́n wọn Sheikh Lukman Owoyemi wọ́n wá torí ẹ̀gbọ́n wọn wọ́n wá dá mi lóhùn ìmáàmù tó wá dóde ìmọ̀ tó wá bá mi pé Haji Saheed pé a ti wà lóde fọ́rin o bó ni ìwọ ló donate níbí o Haji Saheed sì fún mi ní 1 million. Allahu akbar. kèsì ká lọ kábọ̀ o ẹsẹkẹsẹ. tiẹ̀ dà abu ẹ̀ lajọ ṣe mọ́lúdì. ya sayyidal kawnayni ya. abu ẹ̀ ra màálù fún mi abẹ́rẹ́ kí wèrè lélẹ̀. badira duja. bàbá ẹ̀yin mọ̀nà ẹ̀tún wa mú yàn já náà kò sí nǹkan tó lè ké níwájú Ìmáàmù Lẹ́kì tó dùn mọ́ wọn nínú jù tó dùn kó ṣe síkìrì kó yan ànábì lọ. sallallahu alayhi wa sallam. bàbá wa mọ̀ pàjọ wà nù hadira abulaliya ni èmi sì ti mọ̀ tipẹ́ bàbá tí wàá mọ̀ lónìí ìfẹ́ yẹn tí wàá lé kan sí ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kò nídìí àkáǹtì Haji Saheed náà àkáǹtì mi jó ní síkù lọ́wọ́ wọn ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ tiẹ̀ bó lówó ń tiẹ̀. túndé àmùsíyàn kúlítù lásìtàbíṣàníhì. ó ẹni tá a fẹ́ ka orin yìí fún àgbààfà ni. ayyakumullah. bẹ́ẹ̀ bá fi owó nìkan ròyìn Haji Saheed ó ṣàbòsí yín kẹ́yìn ó kéwú tán Nàìjíríà kó tó lọ kéwú ní Asia àdé ní Cairo ó tún wá kéwú yanjú bẹ́ẹ̀ ó tún wá dé ó tún wá di àgbààfà nílẹ̀ yìí CSP Ayọ̀ control from A division Shansa. túndé àmùsíyàn kúlítù lásìtàbíṣàníhì. ẹ sọ pé artist ẹ sọ artist. ẹ jọ àyà mi ti wà lókè wọ́n ti ní artist alhamdulilayi. ìsèhántà yẹn ti lóbó olùfọ̀tà. Zaynu ẹ má bàbá yẹn tó kọ báyìí. wàjẹrú. baba kilomita túndé kilomita. túndé àmùsíhàn kúlítù lásìtàbíṣàníhì. oya. ìsèhántà yẹn ti lóbó olùfọ̀tà wàjẹrú. bẹ́ẹ̀ bá lóun fẹ́ rí bẹ́ẹ̀ ṣe rí kò lè rí bẹ́ẹ̀ láyé. ṣé wàá dámọ̀ dé nídìí ìjà àfa wọ́n mú nǹkan tuntun tẹ́nìkan kan ò rí mú wá wọ̀ bàbá Kamali náà dé ṣáájú wọ́n ṣe tẹ́nìkan kan ò ṣe rí nídìí ìjà àfa àkọ́kọ́ àfa tó bẹ̀rẹ̀ pé kójú rọ lọ́rin tó sì rọ̀ nílẹ̀ yìí náà tẹ́nìkan kan ò ní rí tẹ́nìkan kan ò tí ṣe nílẹ̀ yóò báyìí rí láàfa ẹ ti ṣe ẹ ní kí ni wọ́n ṣe èèyàn kéwú odidi kéwú tán Ọlọ́run tún wá bùn ní arísìkí gbogbo tí wọ́n máa ń sọ pé àwọn àfọ olè ní tó fi máa ń rán wa sẹ́yìn láyé Haji Saheed ṣe rà kì í wá ṣe pé wọ́n rà nítorí fáàrí o wọ́n rà fẹ́ni tí ó béèrè ọ̀rọ̀ kẹ́nìkan wá ní pé kí ní jẹ́jà àfa kò sí sí ń jẹ́jà àfa níbi Haji Saheed wà
kí ló wí tiẹ̀. Túndé àmùsíyàn kúlítùlù lásìtà bíṣánìhè. bẹ́ẹ̀ni. ìṣèhántàyẹ tí ló bó olùfàtà wáyẹrú. bàbá àwálù ni wọ́n wọlé yìí. sàdé ìkàyà. abuda sáyidi. abuda sáyidi tàṣà kúrà. bá a wí bẹ́ẹ̀ rárá kí n bá dé. sàdé ìkàyà. abuda sáyidi tàṣà kúrà. oríire yín ti kọjá tẹ́nìkan sọ pé òun ò lè. sàdéìkà. sàdéìkà yá. abuda sáyìn dídá ṣàkúrà. wàbí máa sọ̀nà ta lànà fàtàmọ̀ sí ìgò. wàbí máa sọ̀nà ta lànà fàtàmọ̀ sí ìgò. sàdéìkà ni wọ́n máa wí tiẹ̀. sàdéìkà yá. wọ́n bẹ́ẹ̀lì yẹn sílẹ̀ wọn lè bẹ́ẹ̀lì yín láyé. Sade Ìkàyà. sorry you can bail CSP station sir. Sade Ìkàyà. Sàdéìkà máa wí tiẹ̀. Sade Ìkàyà. Sàdéìkà. Abuda Sayin. Sàdéìkà. Sàdéìkà. Ya. Sàdéìkà. Sade Ìkàyà. Abuda Sayin. Abuda Sayin. Tashakura. Sàdéìkà. Sàdéìkà. oríire tẹ́ ẹ ṣe yẹn nìkan kan ò lè lé bá. nígbà tọ́lọ́run wá fẹ́ lẹ́yìn náà tó wá fẹ́ ẹ fẹ́ jẹ́wọ́ pé ìjà àfa ó ti dodidi ẹ ra cyber truck àfa kankan ò tí ì nílẹ̀ Yorùbá yìí. Sade Ìkàyà. farabalẹ̀ nílẹ̀ Yorùbá gan kọ́ àwọn Haúsá wo ló ní. Haúsá wo ló ní ní Nàìjíríà yìí cyber truck àfa tó já àfa òní kéwu tó ń ṣe business. tọ́lá lómi ọkọ rò pé jálàbí ni business ni tọ́kọ̀ lọ pààyàn láàárọ̀ láǹsìn tọ́lá àjíṣà yìí ló ń lé ọ̀sẹ̀wọ̀n táwọn òbí rẹ̀ ó ṣe. Sade Ìkàyà. ẹ ti sórí ire tẹgbẹ́ yín lọ. Abuda Sayin. Bàbá Lamborghini inú ọdún kan náà. Ferrari olórúkọ kan tó wà lára Ferrari yẹn adventure F9 SF90 ìfúnná yẹn. Bàbá Àkóyínjò. Sàdéìkà kí ló ń jẹ. Sade Ìkàyà. Abuda Sayin dídájà kóra. Tọ́lọ́hún tí ó bá jẹ́ pé àwọn tó bí yín ò bí yín sáyé tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà lára wọn wọ́n sòpa ni. Ọlọ́run wá fi yín fèsì fún bàbá tó bí yín Sheikh Abubakar. Tọ́lọ́hún ò bá farú yín jáde Ọlọ́run ṣàbòsí iṣẹ́ wọn ni wọ́n fara gbolẹ̀. Irun dúdú ara wọn di funfun nítorí wọ́n fẹ́ tún ayé ọmọ ọlọ́mọ ṣe wọ́n fẹ́ mójútó ẹ̀sìn Ọlọ́run wá farú yín jáde ẹ̀ ní kú láéláé. Àmín. Sàdéìkà kí ló ń jẹ. Sade Ìkàyà. Abuda Sayin dídájà kóra. Wàbí máa sọ̀nà tálánà fàhántà mọ̀síhù. Fàhántà mọ̀síhù lánàá Ají Sayidi wọ́n sì ra mọ́tò 40 million fún bí èèyàn mẹ́rin inú ọdún tá a lò lọ yìí 2024 mọ́tò 40 million mẹ́rin bàbá ìmáàmù lẹ́kí láwọn náà gbẹ̀yọ̀ kan nú ẹ̀ wípé mo fẹ́ appreciate ẹ̀yin tẹ́ ẹ jó lóríire lára mi wọ́n lójú mẹ́rin lọ Sàdéìkà kìlómítì ẹ̀. Sade Ìkàyà. Abuda Sayin dídájà kóra. Sàdéìkà Abuda Sayidi. Sade Ìkàyà. Abuda Sayin dídájà kóra. Sade Ìkàyà. Escalade kò ní da fún Davido. Sade Ìkàyà. Abuda Sayin. 30 GB 60 GB lélẹ́yìí àbí bí GB. dídájà kóra. Wàbí máa sọ̀nà tálánà fàhántà mọ̀síhù. Bàbá gbogbo ń tá padà sábúrú bá sọ̀rọ̀ ẹ̀dá láyé orin yẹn pọ̀ o ń padà wá kà fún yín tí ń kà fún yín inú mọ́tò kẹtó lọ lẹ́síkálẹ̀dì ẹ̀ bá ń tán èsì rẹ̀ gbogbo ń tá padà sábúrú bá sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀ ní mọ̀ láyé yín. Àmín. Anta Masihu. Anta Masihu. Zaynu wọ́n wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwọn ọ̀pọ̀lọpọ̀ àfọ̀mọ́rú yín bá ṣe pàápàá jùlọ àwọn olówó bàbá mi Al-Mubarak ní kí nìdí ẹlòmíì yóò mọ̀ wà lára olówó yóò wà mọ̀ tì ẹ̀yẹ kì í ti olówó kò sírun tá a fẹ́ wí tá a fẹ́ fi kí yín tí ó ní ẹ ṣe ń tẹ́ ẹ bá fẹ́ ṣe gbogbo àwọn tó bá lówó tẹ̀yìn àfa ń pè wọ́n ń gànámù ẹ̀yin gangan ní gànámù ẹni ó nírú owó tó pọ̀ tó báyìí ẹ wá ń pè ń gànámù ọgbọ́n ṣe gàyìn ní ma nírú owó báwọn ntí Zaynu wa sọ lẹ́ẹ̀kan pé ntòun fẹ́ lọ́dún yìí ẹ̀yin àtọ̀gá wa lẹ́jọ́ mọ́ àwa náà ò fẹ́ mọ́ nígbà tẹ́yìn méjèèjì ti mọ́
àná Muhammad. sallallahu alayhi wa sallam. kàlíkẹ́sì ká yàn ànábì jàre. kàlíkẹ́sì zikiruka ya habibi bilamu yazal. Sheikh Saheed ní in tí ń bẹ láàrin àwọn àti Zaynu. onílù. farabalẹ̀ wọ́n ní tí ń bẹ láàrin àwọn àti Zaynu tí Zaynu sọ pé àwọn làwọn mọ̀ yẹn mo wá ní pé àwọn ò fẹ́ mọ̀ wọ́n là á mọ̀ ká tó kú omi. Ìmáàmù Lẹ́kì wá ní wá pé kí n wá ànáùsì ẹ̀. èmi farabalẹ̀ èmi ò mọ̀ fẹnu ànáùsì oore ni. wọlé yìí bàbá àpòyìn jò. wọ́n ní ká mọ̀ fọ́ pé àgbọ̀ lẹ́nu àwọn ẹ wo bí. ẹ dà àpòyìn mú dáadáa. àwọn ọ̀tá Zaynu ti ṣòfò mi lónìí. kàlí ó dá onílù ẹja dansi ya. kàlíkẹ́sì kúkà. ẹja dansi ya. jábẹ́. oya. bilamu yazal. ẹ ṣe sùúrù kò ní da fún nírọ́ ká máa pariwo bá ṣe pariwo látàárọ̀ ìkẹ́nìkan wá ní pé Saheed tẹ́ ń pariwo òun náà kí ló wá ṣe kò ní da fún yín gbogbo ẹni tó bá jẹ́ pé ó ní bp tó sì jọ́ta Zaynu mọ́ ẹ lọ́lé báyìí lọ kú sílé ẹ ti ṣòfò ń bí lónìí zikiruka. baba Zaynu da congratulations my brother I don't know ẹ dúró ó lè jẹ́ faraji mi mọ́tò fẹ́ fún yín àmọ́ congratulations my brother. ó lè jẹ́ bàgà wọ́n ní kì í ṣe mọ́sí náà àmọ́ ó lè jẹ́ bàgà Zaynu sì fẹ́ràn bá gíyù díẹ̀ báyìí náà. kàlíkẹ́sì zikiruka. àbá wọ́n bá mi lọ́nu mọ́tò ìwọ́n tẹ lọ́nu mọ́tò fún tí Haji Saheed fẹ́ ṣe yìí karamọ́ márùn-ún. Allah. sọ pé mo sàlùtù lẹ́ẹ̀kan sàlùtù yẹn ó nítumọ̀ ó dá ọ̀rẹ́lẹ́kì kàlíkẹ́sì zikiruka. ó yẹ jẹ́ yànnà bíi keyboard. jábẹ́. bilamu yazal. ẹ mọ̀ pé mo sàlùtù lẹ́ẹ̀kan mo ṣe ó pé márùn-ún èmi ni mo mọ tí mo torí ẹ ṣe CSP Ayọ̀lá ẹ mọ̀ tẹ́lẹ̀ mọ́ o márùn-ún ni yóò dọ̀dọ̀ yín nísìnyí. Mami ẹ gbé sára lálẹ́ yìí. kẹ́hìnsì zikiruka. Kí gbogbo jábẹ́. ẹ wo bí dọ́là tẹ fún mi ní ọ̀dọ̀ bàbá Aliuda àpọ̀ tẹ fún. Nínú oore tọ́lọ̀ wá ṣe Haji Saheed ni pé wọ́n sòrè fọwọ́ ọ̀tún ọwọ́ òsì ò ní mọ̀. Lọ́jọ́ yẹn àwa tí wọ́n fún dọ́là mo ka everybody yìí o mọ̀ pé mo wò yìí èmi ẹni Ọlọ́run bọ́sẹ̀ ń na tèmi báyìí bọ́sẹ̀ ń na sí mi báyìí mo mú sọ́wọ́ mo fi sápò sálẹ̀ bọ́sẹ̀ ń na sẹ́nìkan mo tó ń na fi sápò àtọ́bi 9 wọ́n dẹ̀ ná odidi $100 wọ́n ná 10 fún bàbá Aliuda lọ́dọ̀ ṣé ọ̀dọ́ mo kà 19 ni wọ́n náà ń jọ yẹn ẹyọ kan tó kù mo fẹ́ gbà lálẹ́. jábẹ́. 20 náà ni. bilamu yazal. èmi ò nídìí gbogbo ní bá ti fún Zaynu àwa náà lẹ fún àmọ́ ẹ jọ. bàbá àpòyìn máa ń jò. àpòyìn jò. àpò àbò ẹ̀ ń jò lọ́nà ọ̀run ó yá yẹ̀sì kílí kùlùbà. wọ́n bá ta wọn lẹ́yìn mọ́. ẹ jọ mẹ́fà lélẹ́yìn ẹ jọ jọ mọ́. ẹ jọ àfáà tó ń ṣe MC màá fóun náà lẹ́yọ̀ kan ó lè lọ fi dó nébọ̀ rẹ̀ bẹ́yẹn. àwọn onílù náà fẹ́ gbà. onílù. àwọn onílù èlò lẹ filẹ ẹ sọrí jàre ẹ má bínú. ẹ ti kọra mọ́lù tẹ́lẹ̀. ẹ ti là ń lò. pálí àbí rárá mo fẹ́ kí wọ́n tẹ̀sí márùn yìí wò pálí àbí pẹ̀lú ògùn Ọlọ́run pálí méjì àbí kó pé márùn ṣé kó pé márùn wọ́n lẹ́yìn náà láìkẹ́ o. ya habibi lamu yazal. àbúrò ìyàwó mi fa yìí o. ya habibi lamu yazal. yasikili kuluba. mahabata wa naima. ya sayyida sakolaini. ozi tamaka halata. wa maqama insi. ẹ bá ń gbé bá fún wa. ẹ jọ mọ́. ẹ dáhùn. Alimubaraki máa padà tún ẹ̀yin mú. finú fún sí àzìmọ́. màá wá yanjú yín gan. Haji Saheed náà ti rí wọn yanjú tán. torí pé ẹ gbé bá fún ẹjọ fún fọlọ́n bẹ́yìn. ẹ jọ. yàmọ̀ sálákì tó. yàjà kú wá sẹ̀mí la o. sọ́lé àlẹ́. wọ́n sẹ́lì mọ́ dásílẹ̀ mọ́. ó ní sori wú. àlejò pé owó yìí o.
bá mi ìmọ̀mù lẹ́yìn là ń lọ áńkúlà máìkì ọ̀dọ́ ní máìkì ń bọ̀ sà mo fẹ́ gbádìí ànísà lórí ọlọ́run àjíjọ́ 13 wa oníwàsí la pè yín áńkúlà mo fẹ́ gbádìí àwọn ṣé o mo gbádìí àwọn ọ̀dọ́ àwọn ṣé o ló ń lọ Allahu Akbar gbọ́lọ́n tóbi áńkúlà mo ṣáàdì ayín 100,000 tẹ́lẹ̀ mo ṣe tọ̀gá náà 100,000 ó jẹ́ 200,000 ó ń lọ sọ́dọ̀ àwọn ṣé o báàgì mi dà bàbá imam ọláwọn fi 100 kún kí n fi kún wọ́n ní ká pa 100 sí 500 á dé àwọn ṣé o wo angula ó lọ́rọ̀ kan sí fẹ́ sọ sà ẹ sà àwọn èèyàn ní èmi ń ṣerú lọ́dọ̀ mọ́mù ni ó dáa ẹ sà náà mo fẹ́ gbádìí àwọn ṣé ò ní sà mo ń gbẹnu àwọn ṣé ò sọ báyìí pé ẹrú ni mí o ṣó ti gbọ́ olówó orí mi ní ẹrú ni mí ṣoṣá àti gbó ti dùn mọ́ ẹ̀sìn so ó ti tán so in tí ṣé ò dẹ̀ sọ náà ni pé ńlá mú àkúnmí ní òfàlí bihim àrùnkúnlá kí n má lọ bẹ̀ wọ́n ní a máa sọ̀rọ̀ lọ bẹ̀ kò sáyé ọ̀rọ̀ lẹ́ni 200 lélẹ́yìí 300 wọ́n ní account sir ó jẹ́ 500 báyẹn adìẹ àtọ̀dọ̀ mi adìẹ Sheikh ní àfa yìí adìẹ tí mo fẹ́ fún bàbá imam tán ní fi kún òun lélẹ́yìí. títí Maulana Sheikh Al-Azhari tán ní fi kún òun lélẹ́yìí. angunla bàbá afakala fún mi ní adi an fún mi $1 lẹ́ǹkan ẹ̀dẹ̀ ń dà pọ̀ angunla. ọlọ́run máa ṣe 150,000. bàbá afakala wọ́n fún mi ní $100 lẹ́ǹkan sà $100 yẹn òun lélẹ́yìí. Angula ẹ ti kọ́ wa tán yányán àmọ́ pàtó lọ́n tún wá ní ká dé ọ̀dọ̀ imam títọ́ yẹn kíkọ́ yẹn ó tún wá èmi àti mọ́mọ́ ń ṣọ̀rẹ́ àfa mi ní mọ́mù o má dọ̀mọ̀pọ̀ má sí o ti gbọ́ lẹ́nìí so salamu alaikum adé àwọn ṣe òun nìyẹn kí ló kọ ẹ sà ẹ dákun ẹni tó bá fẹ́ bá ń kọ́ àfa mi lọ́nà ọmọ ya mi yọ tọwọ́ bá kù.